ẹ̀yin èèyàn wa ayọ̀ àbàrà tíntín ni o bí arákùnrin yìí tí a mọ̀ sí LATEEF ADEDIMEJI àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí BIMPE àwọn méjèèjì wọ́n ti wẹ́lkọ̀mù ọmọ báyìí wọ́n ti wẹ́lkọ̀mù ọmọ o àwọn méjèèjì post rẹ̀ sí orí ìtàkùn ayélujára wọn tí a mọ̀ sí Instagram. Níbẹ̀ ni wọ́n post rẹ̀ sí wípé ní àwọn ti fi hàn ní wípé àwọn ti bí ọmọ o láti ọdún bíi mélòó sẹ́yìn tí àwọn ti ṣe ìgbéyàwó. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò wa níbí. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin èèyàn wa lénìí a ó máa sọ̀rọ̀ nípa arákùnrin yìí tí a mọ̀ sí LATEEF ADEDIMEJI àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí BIMPE. Àwọn méjèèjì yìí wọ́n jẹ́ òṣèré tíátà tí ó jẹ́ wípé wọ́n tún jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré. Àwọn méjèèjì yìí wọ́n ti ń wá ọmọ láti bí ọdún 6 sẹ́yìn. Mo mọ̀ wípé ẹ ò kú mọ àwọn méjèèjì yìí, ṣùgbọ́n ìròyìn jẹ́ kó yé wa lénìí bí LATEEF ADEDIMEJI bí ó ṣe post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi wákàtí 5 sẹ́yìn wípé ayọ̀ àbàrà tíntín àwọn ti ń fi ọmọ yìí pamọ́ láti ọjọ́ díẹ̀. Wọ́n ní àwọn ti bí ọmọ o. Wọ́n fi ń jẹ́ kó yé wa wípé àwọn ti ní ọmọ láyé báyìí. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ni wọ́n wíṣì wọn congratulation ní orí post náà. Àwọn òṣèré bíi Ìyábọ̀ Òjó, Mídé Fúnmi Martins, Àfíìsọwọ́, àwọn òṣèré bíi Ọdúnládé, Adékọ́lá, gbogbo wọn ni wọ́n wíṣì LATEEF ADEDIMEJI ní congratulation ò ní orí post náà. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbìyànjú láti lọ sí orí post náà kí a lọ tẹ congratulation sí ibẹ̀ yẹn náà. Ẹ̀yin èèyàn wa kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. A kò ní rí jù báyìí lọ. Ó di ọjọ́ míì, ọjọ́ rèé, ó dìgbà.